ẹni tí ìwà máa tì wọ́n máa kó máa mú gàrí lọ́wọ́ ọjà máa fi ló ṣe pèsè tó rọ́mọ̀ pé tó bá ṣe wà tó jẹ̀yà bí ológun láti tíṣà ẹ̀. ọ̀rọ̀ náà má ti di wosúro ó ti di wọ́wọ́wọ́ Ìbà Gani Adams náà má ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho tó ń lọ níkànnì ayélujára gbogbo ẹ̀ pátápátá ní play fún yín ẹ sá farabalẹ̀ ibi tọ́rọ̀ wà ibi tọ́rọ̀ ti ń bọ̀ ibi tọ́rọ̀ dé dúró gbogbo ẹ̀ ní ṣàlàyé fún yín ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ látọdún 2022 lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí wọ́n wòye pé ṣé Sunday Igboho fẹ́ gba ipò Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ bàbá Gani Adams lọ́wọ́ ni kí wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò gangan sọ báyìí ó ṣàlàyé àwọn nǹkan kan tẹ́ bá gbọ́n tí bàbá sọ ṣùgbọ́n o kó tó di pé ń play fídíò Ààrẹ Ọ̀nà Kakanfò fún yín tó sọ lórí ìgbésẹ̀ tí Sunday Igboho gbé póun fẹ́ báwọn Fúlàní jà láì fi tìjọba sí i wọn lọmọdé ò débi ẹrù lẹrù ọba Gani Adams láwọn náà ti débi ẹrù rí ìgbà tẹ́rù bá wọn àwọn sá padà ẹjẹ́ àgbọ́ bíi fídíò tó lè Sunday Igboho fi ní tí wọ́n bá fi dáhùn òun ó mú àwọn èèyàn yìí lóye mò ń bọ̀ nǹkan kan mo fẹ́ ṣàlàyé fún ibi kan là ń lọ ẹ má ì lọ ibi kankan ẹ wà pẹ̀lú mi ẹ subscribe sórí YouTube channel wa mò ń bọ̀ náà. mi láyè kí mi fèsì àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ̀ra wọ́n máa kọ́ wọn sá lọ àwọn èèyàn wọn ń ṣèṣì gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní bákọ̀ àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn. lẹ́yìn ìgbà tí wọn ò tètè fún Sunday Igboho ní àṣẹ ìyún tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò fún láṣẹ ó wá gbígbésẹ̀ ọwọ́ inú igbó lọ lẹ́yìn ìgbà tí wọ́n gbá jí àwọn èèyàn gbé nílùú Ìgbòho gangan nílùú bàbá rẹ̀ ṣé wàá rí ìgbésẹ̀ tó wàá gbéhùn ló wàá mú Ìbà Gani Adams ló wàá fi jáde sọ̀rọ̀ kí ni Ìbà Gani Adams sọ lórí ìgbésẹ̀ náà ẹgbọ́n tí torí pé gbogbo àwọn ọmọ bàbá ní kọ́kọ́ ń sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC ní ń sọ̀rọ̀ pé kí ló dé tí Sunday Igboho fẹ́ máa gbẹ́sẹ̀ kọjá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣebí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló yọ ṣáájú kí Sunday Igboho tẹ̀lé tàbí tó bá tiẹ̀ fẹ́ gbégbèsè kan gan ó yẹ kó máa bọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá gbọ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ ni èmi ò mọ̀ mò ń bọ̀ náà ẹjẹ́ àgbọ̀n tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá yìí hàn Ìbà Gani Adams eléyìí tó sọ lórí ìgbésẹ̀ tí Sunday Igboho gbé pé kọgbàṣẹ́gbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba kó tó lọ wọnú igbó lọ bó fẹ́ lọ mú báńdíìtì mò ń bọ̀ ẹ má ì lọ bí kankan ọ̀rọ̀ sì kù tá a jọ sọ ẹ má ì lọ bí kankan ẹ subscribe. mi ò dẹ̀ ń bẹ̀rẹ̀ èèyàn tuntun ọlọ́run lọ kò dẹ̀ sí kan tó pọ̀ lókè ṣùgbọ́n ẹni tí ìwà máa tì wọ́n máa kó máa mú gàrí lọ́wọ́ kò náà wá Yorùbá bàbá ìpàdé ń tì ọ̀dẹ́ ìtẹ́sọ̀ kan wá di ẹ̀ pálí pẹ̀lẹ́ Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe wọ́n fẹ́ tì ẹ́ sí wọ́n á rọ̀ tì ẹ́ sí ọmọ nífẹ̀ẹ́ ni ọ̀dọ́ kẹ́kọ̀ọ́ hàn àwọn lọ́yà lọ́wọ́ àbí ìdókòwò yìí ẹ jẹ́ sọ́rí Yorùbá ṣe gàdí fáyà ní nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State tí gbogbo ìtọ́jú OPC lórí ṣe gàdí fáyà mi sọ̀rọ̀ fún mi ó ní kàní if you don't stop this your participation on the issue of security you will be in trouble ṣe gàdí fáyà mi say you people will be in trouble àwọn ọ̀rọ̀ mẹ́ta ṣe gàdí fáyà mi sọ fún wa rántí lè nílé ó lè ṣe ó ṣe wọ́n wa lára ọmọ mẹ́ta bàbá yẹn má dìbò pé àkàyọ̀ ń lọ nǹkan mẹ́ta bàbá yẹn sọ̀rọ̀ yẹn kó pé oṣù mẹ́fà we started witnessing that problem the trouble started arriving in our south díẹ̀ ọ̀rọ̀ security ta involve tí a gbà kúrò lọ́wọ́ àwọn security agencies ó wà lára àwọn tó fa orúkọ OPC jẹ so jẹ̀yà bí ológun àti tíṣà yẹn àwọn ìyá láti jẹ síwájú òun ló ń gá ìlú wa báyìí ìwọ tó bá ti sọ bẹ́ẹ̀ kí làdé ṣe àdé àwọn ọkọ̀ wa ti wáyé ìmí tó bá ti sọ́dún àjẹ́ àwọn afinú ṣépè fún tó rọ́mọ̀ pé tó bá ṣe wàhálà láì gbàṣẹ lọ́wọ́ gọ́ọ̀mọ̀sì. mo rò pé tí farabalẹ̀ gbọ́ dáadáa pé n tó tú ọmọ ẹgbẹ́ OPC kádùnní ní ìgbésẹ̀ kan táwọn gbé táwọn ṣe security táwọn ò fi tìjọba ṣe ọwọ́ à ń dojú ọ̀rọ̀ náà kọ Sunday Igboho pé òòjìyà ọlọ́gbọ́n ta ni tíṣà tó kọ ó láwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ tí ọ ni pé mọ́ ẹjọ́ lọ àwà lẹ́yìn ẹ̀ ó ní gbà tí wọ́n bá lọ palùmọ́ yàn dé èèyàn wẹ̀yìn kárí èèyàn kankan ó ní pé oríṣiríṣi nǹkan làwọn ọmọ ẹgbẹ́ OPC ni a ti fojú winá
tó jẹ́ yí pé téèyàn bá ní kéèyàn ó máa sọ wípé ọ̀rọ̀ security or no security tí bá ń gbé gbèsè ní àpò ara rẹ̀ láì ti fìjọba ṣe ó níbi tẹ́ni náà ó ti bára rẹ̀ ò ní dáa. Ẹ̀yin olólùfẹ́ mi, mo rò pé ẹ̀yin náà ti gbọ́, ẹ má jẹ́ n tún máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ kájọ wá jọ gbé yẹ̀wò tá a bá ní àjọ wò lóòótọ́. Ẹ rí pọ̀rọ̀ security orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan níjọba kó àkóso rẹ̀ lé lọ́wọ́ bí àwọn ọlọ́pàá, àwọn sójà, àwọn DSS, àwọn civil defence bẹ́ẹ̀ lọ. A sì láwọn hunter náà aláwọn oríṣiríṣi tó pé tí wọ́n bá mú yàn tìjọba náà ni wọ́n ó tún fi sí. Oríṣiríṣi nǹkan ni wọ́n á ti ń lọ lórí ìgbésẹ̀ tí olóyè Adéyẹmí Sunday Ìgbòho gbé. Àwọn kan ní ìgbésẹ̀ tó dáa ní gbogbo láàṣì máa lajúlẹ̀ nílẹ̀ bàbá wa táwọn kan wà máa kó wa lẹ́rú tí wọ́n máa ní ká mówó wá ká tó gba àwọn èèyàn wálẹ̀. Pé sáwọn ilé ń wò pé kò bóbìn ìjọba mu tí wọ́n fi ń lọ gbéyàn tí wọ́n sì ń gbéyàn tí wọ́n ń gbowó. Àwọn kan sì tún ní tá a bá wò náà pé àwọn yẹn ọ̀daràn ni wọ́n. Pé tó lóyè Adéyẹmí Sunday Ìgbòho ọba ti ẹ̀ gbégbèsẹ̀ kankan lórí ọ̀rọ̀ ààbò security ilẹ̀ Yorùbá pé kò gbọ́dọ̀ máa dá sí torí pé ó déwájú ń dẹjọ́ ó dẹ̀yìn daṣọ. Ẹ rí i pé olóyè Gani Adams náà sọ pé Gani Fáwẹ̀lì sọ fóun pé àwọn tí ń tì ọ́ yìí tí wọ́n bá lọ tì ọ́ wọnú kóló ìjọba wọn ò ní bọ́ dá sí o. Ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ ló wà nílẹ̀ yìí. Olóyè Adéyẹmí Sunday Ìgbòho ó sì tún ń lọ torí pé bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n sì ń wá àwọn bandit náà nínú igbó Old Ọ̀yọ́ National Park. Wọ́n fẹ́ mọ ibi tí wọ́n wà torí pé àwọn tí wọ́n gbé ní oríire local government nílùú Ògbómọ̀ṣọ́ wọn ò tí ì gbé wọn lẹ̀. Bákan náà àwọn tí wọ́n tún gbé náà nínú ìlú Ìgbòho wọn ò mọ̀ tó tí ì gbé wọn lẹ̀. Kí lèrò tiyín lórí ọ̀rọ̀ tí Ìbà Gani Adams ní o olórí àwọn ẹgbẹ́ OPC tó tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá lòun ò bẹ̀rù kankan o Ọlọ́run nìkan lòun bẹ̀rù. Ǹjẹ́ lóòótọ́ ni torí àwọn ènìyàn ti ní bàbá ẹ ṣáájú káwọn ọmọ ogun yòókù ó tẹ̀lé yín ṣùgbọ́n bàbá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá modern one lòun jẹ́ o. Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè sáré máa jagun àwọn tí ó bá jagun àwọn sọ́jà. Bàbá ṣàlàyé nínú fídíò wọn kan pé tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó bá jáde àwọn kọ́kọ́ fi tó gbogbo ọba ilẹ̀ Yorùbá létí kó tó di pé Ìbà Gani Adams èyí tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jáde. Bákan náà lẹ́yìn ìgbà táwọn yẹn bá gbọ́ ní ọmọ ogun bíi 100 ó wà wájú ọmọ ogun bíi 100 ó wà lẹ́yìn ọmọ ogun bíi 100 ó wà lápá ọ̀tún lápò òsì náà ọmọ ogun bíi 100 ó wà ń bẹ̀ kó tó di pé bàbá ó jáde síta. Kí lèrò tiyín lórí eléyìí? Kí lèrò tiyín lórí eléyìí ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel kẹ́ ẹ share fídíò.